Lára ohun kan tí ó ṣe pàtàkì tí mo máa ń tẹnumọ́ náà ni wípé àwọn àgbààgbà bọ̀ wọ́n ní pé adájọ́ mọ̀ sí asọ̀rọ̀máyẹ̀ bírú wọn bá sọnù wọ́n ní wíwá ni àwa. Bákan náà wọ́n ní pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni iyì ọmọ ènìyàn. Mo ti ṣèlérí fún wa nínú fídíò tó kọjá wípé ohun tí a ó máa gbìyànjú láti máa sọ̀rọ̀ lé lórí lóòrèkóòrè láti àkókò yìí lọ ni ohun tí a pè ní àṣà Yorùbá. Nínú fídíò tó kọjá a ti sọ̀rọ̀ nípa àṣà ogun jíjà ní ilẹ̀ Yorùbá. Mo rò wípé a ti sọ̀yún a ti fìdí rẹ̀ gúnlẹ̀ síbì kan. Mo sì lérí pé àṣà ìgbéyàwó ni ó kàn tí a ó tún máa gbé yẹ̀wò. Mo jẹ́ kó yé wa wípé kí ètò ìgbéyàwó tó lè wáyé nílẹ̀ Yorùbá ó ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí a ní láti gbé ní èyí tí ó pọn dandan tàbí kí a sọ wípé ní èyí tí ó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú wípé ní ilẹ̀ Yorùbá kí ètò ìgbéyàwó tó lè wáyé ó ní àwọn ìgbésẹ̀ tí a ní láti gbé ní èyí tí ó pọn dandan. A ó wo àwọn ìgbésẹ̀ náà ní ṣísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n ṣáájú kí ni ohun tí a ń pè ní ìgbéyàwó ìbílẹ̀. Tá bá sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó tàbí ìgbéyàwó ìbílẹ̀ Yorùbá òun náà ni a lè ṣàlàyé gẹ́gẹ́ bí ìgbéyàwó tí a ṣe ní ìlànà abínibí ẹni. Ìgbéyàwó tí a ṣe ní ìlànà abínibí ẹni. Kí ètò ìgbéyàwó yìí tó wá lè wáyé èyí ni díẹ̀ nínú àwọn ìgbésẹ̀ tí ó pọn dandan fún wa láti gbé. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni èyí tí a pè ní ìfojusode. Ìfojusode ni ìgbésẹ̀ àkọ́kọ́ nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Kí ni à ń pè ní ìfojusode? Ìfojusode ni wíwá ìyàwó tàbí wíwá ẹni tí ó wuni lọ́kàn láti fẹ́ nígbà tí ọmọkùnrin bá ti bàlágà tí òun náà ti ń tó di ẹni obìnrin. Ìyẹn ò ní wípé nígbà tí ọjọ́ orí rẹ̀ bá ti ń tó ẹni tó yẹ kó gbéyàwó sílé. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá tó lọ́kọ àá rọkọ fún ni, bí ọmọdé bá tó ládàá àá ra àdá fún ni. Ìfojusode yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé olúkúlùkù ló ní ohun tí ó fẹ́ tàbí tí ó wù ú lọ́kàn. Yorùbá tilẹ̀ sọ nínú ìpèdè wọn kan wípé a ní kí n tí ó wu ni kí ó bọ́ síwájú, ohun tó dáa ó bóde. Bí ó bá dáa bí ò bá wúyàn ńkọ́, ó túmọ̀ sí pé ohun tó wu Táyé lè má wu Kẹ́hìndé. Àsìkò ìfojusode yìí ni àsìkò tí ọmọkùnrin yóò máa wò wípé irú ènìyàn wo ni òun ní láti fẹ́. Ṣé ènìyàn pupa ni àbí ènìyàn dúdú? Ènìyàn tó ga ni àbí ènìyàn tó kúrú? Ènìyàn tí ó sanra ni àbí ènìyàn tí kò sanra? Ohun gbogbo wọ̀nyí ni ọmọkùnrin yóò máa wò nírú àkókò náà láti wo irú ènìyàn tí òun fẹ́. Àkókò yìí ni à ń pè ní ìfojusode. Mo ní bákan náà kì í ṣe ọmọkùnrin nìkan ni ó máa ń ṣe ìfojusode. Àwọn òbí rẹ̀ náà wọ́n á máa ràn án lọ́wọ́ láti ṣe èyí. Ṣé Yorùbá wọ̀ wọ́n ní bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákìísà bí àgbà. Àwọn òbí ọmọ wọ̀nyí tó jẹ́ pé wọ́n rí ohun gbogbo tán wọ́n á máa bá ọmọ wọn náà wá ìyàwó. Àwọn ò wo irú ìdílé wo ni àwọn ti fẹ́ kí ọmọ yìí ó ní ọkọ tàbí irú ìlú tàbí agbègbè wo. Lọ́nà mìíràn tí wọ́n fi ń ṣe ìfojusode ni tí irú ọmọkùnrin bẹ́ẹ̀ tí ó bá ní ẹ̀gbọ́n tàbí àwọn ènìyàn tí ó ti lọ́kọ ní ibòmíràn láti inú ilé rẹ̀ níbi tí wọ́n bá lọ́kọ sí tàbí ní agbègbè tí wọ́n bá ń gbé. Wọ́n á máa wo ìwà àwọn ọmọbìnrin káàkiri ibẹ̀ náà tí wọ́n bá rí i pé èyí ó dáa ó sì yẹ láti jẹ́ ìyàwó tí kò ní fún àbúrò àwọn tàbí èèyàn àwọn ní ìṣòro. Ìyẹn nígbà tó bá wọlé tán wọ́n á máa fi èyí náà ṣe ìfojusode nígbà tí wọ́n bá rí i pé àbúrò àwọn ti tó ní ìyàwó. Ní gẹ́rẹ́ tí wọ́n bá ti rí irú ọmọ tí wọ́n ń fẹ́. Mo ní láti jẹ́ kó yé wa wípé alarina pàtàkì ni nínú àṣà ìgbéyàwó. Ní gẹ́rẹ́ tí ọmọkùnrin bá ti rí ọmọbìnrin tí ó fẹ́ ọmọkùnrin yóò wá ọ̀rẹ́ ọmọbìnrin yìí kan tí òun náà jẹ́ obìnrin tí ó ní oore ọ̀fẹ́ láti wọ ilé àwọn ọmọbìnrin yìí. Òun ni yóò máa rán sí ọmọbìnrin yìí wípé òun fẹ́ kí ó fẹ́ òun títí tí ọmọbìnrin náà tí yóò fi gbà wípé òun tí yóò sọ wípé òun gbọ́ òun gbà. Nígbà tí wọ́n bá wá fojú kanra tán tàbí nígbà tí wọ́n bá ti gbà páwọn ó fẹ́ra wọn, ọjọ́ tí wọ́n bá pàdé ó sábà máa ń jẹ́ bí abẹ́ igi ọdán kan ní ẹ̀yìn iṣẹ́ òòjọ́. Nígbà tí ọkọ ìyàwó àti ìyàwó tí wọ́n bá fojú kan ara wọn, ìyẹn ọmọkùnrin tí ó fẹ́ ọmọbìnrin yìí
àti ọmọbìnrin náà tí wọ́n fẹ́ fẹ́. Alárinà ni yóò ṣètò aago tí wọ́n pàdé, ibi tí wọ́n ti pàdé. Ọmọkùnrin ó ti wà ńbẹ̀ ṣáájú àkókò náà. Ṣé ẹ mọ̀ pé ẹni tí ẹ̀gún bá gún ni ó ṣe yù. Nígbà tí alárinà tó bá dé pẹ̀lú ọmọbìnrin náà, òun wá ta kété, yóò dàbí ìgbà pé àbàtà ta kété bí èyí tí kò bá odò tan. Alárinà yìí, nígbà tí ọkọ àti ìyàwó bá ti fojú kan ara wọn, òun yóò bọ́ sí ẹ̀gbẹ́ kan. Ní òwe Yorùbá kan fi sọ wípé bọ́kọ bá mojú aya tán, alárinà á yẹ̀bá. Bọ́kọ bá mojú aya tán, alárinà á yẹ̀bá. Ìyẹn ni pé gbogbo bí wọ́n ṣe ń rán síra wọn látẹ̀yìnwá tí wọn ò lórí ọ̀fẹ́ àti ríra wọn, ṣùgbọ́n lónìí tí wọ́n fojú kan ara wọn, iṣẹ́ rẹ̀ yóò dínkù. Obìnrin ni alárinà sábà máa ń jẹ́, torí pé yóò rọrùn fún un láti wọlé àwọn ìyàwó. Bákan náà yóò rọrùn fún un láti wọ ilé àwọn ọkọ. Ìyẹn ni à ń pè ní alárinà, pé tó wá kan ìpele tí a pè ní ìwádìí. Kí ni à ń ṣe ní agbọ̀ndàn yìí tàbí ní ìpele yìí? Òun ni wípé nígbà tí ọmọkùnrin bá ti rí ọmọ tí ó wù ú láti fẹ́, yóò fi tó àwọn òbí rẹ̀ létí. Àwọn á wá máa ṣe ìwádìí. Wọ́n á sì wádìí lọ́dọ̀ Ifá. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá nígbà náà, ẹ̀sìn Mùsùlùmí tàbí ẹ̀sìn Kìrìsìtẹ́nì kò tí ì jẹ́ èyí tí ó rẹ́sẹ̀ walẹ̀. Wọ́n á máa ṣèwádìí lọ́dọ̀ Ifá. Wọ́n á ṣèwádìí lọ́dọ̀ àwọn ènìyàn káàkiri tí wọ́n mọ̀ nípa irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n bá ti ṣe ìwádìí yìí, wọ́n ó wò wípé irú àìsàn wo ni ó ń ṣe wọ́n ní ìdílé wọn, ìyún ní ìdílé irúfẹ́ ọmọbìnrin yẹn. Nítorí pé Yorùbá gbàgbọ́ wípé àìsàn tàbí àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń tọ ìran. Àwọn tí wọ́n máa wò ńbẹ̀ ni wípé ṣé kìí ṣe wípé àbí àwèrè wà ní irú ìdílé bẹ́ẹ̀, tàbí pé bóyá irúfẹ́ àìsàn kan pàtó ó máa ń ṣe wọ́n ní irúfẹ́ ìdílé náà, ní èyí tí ó lè mú kí tí wọ́n bá fẹ́ ọmọ ní irú ìdílé náà, kí irú àìsàn náà kí ó máa ṣe irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìwádìí tán, tí wọ́n rí wípé kò sí ohun kankan tí ó ń ṣe wọ́n, tí wọ́n sì wádìí ní ọwọ́ Ifá, tí Ifá sọ wípé kò sí ewu kankan. Ohun tó kàn náà ni wípé wọ́n wá lọ ṣe ìtọrọ. Ìyẹn ni pé wọ́n ó lọ tọrọ ọmọ náà lọ́dọ̀ bàbá àti ìyá ọmọbìnrin náà. Àárọ̀ kùtùkùtù ni wọ́n sábà máa ń ṣe èyí ní ilẹ̀ Yorùbá. Wọ́n rán àwọn àgbálé bíi méjì lọ síbẹ̀ láti lọ tọrọ wípé a rí ọmọ yín obìnrin o. Aródòró kan ní àgbàlá yín léyìí tí a fẹ́ já. Wọ́n ó dárúkọ ọmọ náà. Lẹ́yìn tí wọ́n bá ti fi tó òbí àwọn ọmọbìnrin náà létí, ohun tí ó kàn ní wípé àwọn ìdílé ọmọbìnrin náà, ìyẹn àwọn òbí ọmọbìnrin náà, wọ́n ó sọ fún wọn wípé àwọn gbọ́, àwọn ó mọ̀ fún wọn ní èsì ní àìpẹ́. Ní gẹ́rẹ́ tí àwọn ilé ọmọkùnrin yìí bá ti lọ tán, ní àwọn ìdílé ọmọbìnrin náà ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí titi wọn. Ìwádìí náà gẹ́gẹ́ bí àwọn ìdílé ọmọkùnrin náà ṣe ṣèwádìí tiwọn, làwọn náà wọ́n ṣèwádìí lọ́dọ̀ ènìyàn káàkiri pé àwọn ìdílé lágbájá, báwo ni wọ́n ti rí ní ìdílé wọn? Ṣé wọn kì í ṣe ọ̀lẹ? Ṣé wọn kì í ṣe ọ̀bùn? Ṣé kò sí irúfẹ́ àrùn kan tí ó ń ṣe wọ́n ní irú ìdílé bẹ́ẹ̀? Wọ́n wá ṣèwádìí lọ́dọ̀ Ifá. Ẹbí Yorùbá ìgbà wípé Ifá ni akọ́nilọ́rọ̀ bí ìyè kan ẹni. Nígbà tí gbogbo ìwádìí náà bá ti jẹ́ pé èyí tí ó dáa, lẹ́yìn náà ni wọ́n rán ni padà sí àwọn ìdílé ọmọkùnrin náà. Àsìkò yìí ni à ń pè ní ìṣíhùn tàbí ìjọyìn. Ìyẹn ni wípé a ti gbà wípé kó fẹ́ wa, kí ọmọ wa ó fẹ́ ọmọ yín, kí ọmọ yín náà kó fẹ́ ọmọ wa, kí àwa méjèèjì kí a jọ di àna ara wa. Lẹ́yìn èyí, ìgbésẹ̀ mìíràn ni ó tún kàn tí a bá sọ̀rọ̀ nípa àṣà ìgbéyàwó Yorùbá. Ibi tí a ó ti gé péréte mọ́nu nínú fídíò tó ń bọ̀, k'Ọlọ́run kó fààyè gbà wá, a ó sọ̀rọ̀ nípa ìpele tí ó tún kàn. Ohun kan ṣe pàtàkì nínú àṣà Yorùbá, àṣà ìgbéyàwó Yorùbá tí wọ́n pè ní ìbálé. Àṣà ìbálé, a ó yẹ̀ ẹ́ wò oyún níní àti ìtọ́jú aláboyún títí tó fi dórí àṣà ìgbẹ̀bí, ìsọmọlórúkọ tàbí ìkómọjáde. Bákan náà, a ò ní gbàgbé láti yẹ àwọn orúkọ Yorùbá wò. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà, ká lè bá gbádùn ara wa dọ́ba. Ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ mi kò ní di ohun tí à ń náwó sí. Àpò tí à ń tọwọ́ bọ̀ tí a fi ń yọ owó tí a fi ń ra dátà, àpò ọ̀hún kò ní gbẹ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àpò ṣáṣámùrà kì í gbẹ. Àpò wa ò ní gbẹ, a ò ní ṣaláì ní ohun tí ó dára. Ǹjẹ́ títí ìgbà náà ńkọ́, ikú ò ní pa yín, ikú ò ní pa èmi náà. Elédùmarè yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ire o.